nínú àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ gbé asákèsí lẹ́nu púpọ̀ àkọ́kọ́ o náà ni àsìkò tí a wà yìí àsìkò ńlá ni nínú ìgbésí ayé àwọn mùsùlùmí nínú ètò ka oṣù ojú ọ̀run àwọn kanka ẹ̀ní sí ọjọ́ àkọ́kọ́ oṣù Rajab oṣù kejì ọdún àwọn mùsùlùmí àwọn kanka ò ní sí ọgbọ̀n ó wá jẹ́ àkọ́kọ́ jẹ́ ọgbọ̀n ní ó ti wọlé tó wà báyìí nínú súrátù Tawbah chapter 9:36 ọlọ́ni inna iddata shuhuri indallahi 12 shahran fi kitabillah yawma khalaqa as-samawati wal arda minha arba'atun hurum dhalika dinul qayyim ọlọ́ọ̀bá ní dájú ìhùnkà oṣù tí ń bẹ lọ́dún Ọlọ́run oṣù 12 ní ìgbà tó ń ti dá sánmà àtilẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ń wá ń bẹ́ẹ̀nú àwọn oṣù 12 yìí oṣù mẹ́rin tó jẹ́ oṣù Ọ̀wọ̀ nínú àdísì anamọ̀sọ̀sọ́lá tí a tó dúkẹ́rẹ́ gbà lọ́wọ́ tí Imam Bukhari gbà wá nínú tafsir Tawbah Abdallah gbà wá nínú manasik al-hajj anábìnrin ilé ayé ti yípo báyìí nígbàtí ń ṣe wá àti mọ́jọ́ náà lọ nílùú Mẹ́kà ní àsìkò hajj pélé ayé ipò bí ìgbàtọ́nà tó tẹ́lé ayé pé yóò ti bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba 12 ní wá ń bẹ́ oṣù mẹ́tọ́jú sí Ọ̀wọ̀ ọwá ní thalathatun tawaliyat ó ní mẹ́ta ń bẹ ní oṣù Ọ̀wọ̀ tẹ̀lé àwọn Zulqa'da oṣù kọkànlọ́dún àwọn mùsùlùmí oṣù Ọ̀wọ̀ ní Zulhijjah tó kéjì lọ́dún àwọn mùsùlùmí Ọ̀wọ̀ ní Al-Muharram oṣù àkọ́kọ́ ọdún àwọn mùsùlùmí Ọ̀wọ̀ ní ó ní bákan náà Rajab bayna Jumada wa Sha'ban àti Rajab tí ń bẹ láàrin Jumada wa Sha'ban oṣù Ọ̀wọ̀ ní oṣù Rajab yìí inú pàtàkì ẹ̀ yàtọ̀pọ̀jọ́ ọ̀kan lóṣù ojú ọ̀run 12 ó tó wà ní oṣù Ọ̀wọ̀ 4 oṣù àmà fún ní Ọ̀wọ̀ tó pé ń jọ ìwọ̀ ní kíyàn jagun bẹ̀ tó pé inú ẹ̀ náà nígbà tí abúlábùnú àbáṣe abúlábùnú wọn sọ̀rọ̀ lórí orítùmọ̀ kó jẹ́ Ọ̀wọ̀ rẹ̀ náà ni pé bá a bá ṣiṣẹ́ rẹ̀ nínú ẹ̀ ládàá máa ń pọ̀ bàbá ìsàbúrú nínú ẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ máa ń pọ̀ oṣù náà láàfin máa ń múra lẹ́dí Ramadan nínú ẹgbà wá gbọ́dọ̀ lọ́dọ̀ Imam Ahmad bin Hanbal rahimahullah àdìsí Anas bin Malik pẹ́pẹ́ bàbá Albani ní àdìsí ẹlẹ́ ó ní pé wọ́n ní àrẹ́sọ̀ pé kí Rajab bá ti wọlé àníbẹ̀ wọ́n máa ń sára pé Allahumma ba'athna fi Rajab wa Sha'ban wa ballighna Ramadan pẹ̀lú Ọlọ́run orí rẹ̀ ìbùkún ẹ̀ sífàánù Rajab ní Sha'ban sífàánù wáyé kí Ramadan bá wà ní ayé lórí díẹ̀ Ramadan ti súnmọ́ báyìí lẹ́yìn oṣù ilé ìgbà ti délẹ̀ Sha'ban àdé Sha'ban ti délẹ̀ Ramadan àdé Ramadan kò sùn méjì péré ó dàbí àìná ètò wọlé dé kádùmá múra lẹ̀ kádùmá gbáradì kọ́lọ̀njọ́ bá wa láì kó jẹ́ àwọn àánú ẹni tí ó tún gba àwẹ̀ tó ń bọ̀ yìí kọ́lọ̀n kó fún ní ṣẹ́rẹ́ṣẹ́ wákèsí mi fún yín ẹ̀yin mùsùlùmí tẹ́ gbọ́ mi ó ní àwọn àdádálẹ̀ tá gbé wọnú oṣù yìí àwọn àdádálẹ̀ kan ń bẹ kánàbì tó dé ni àwọn mímẹ́mbà anábì lọ́tán ni nínú àdádálẹ̀ kánàbì bá ń lẹ̀ ní pé àwọn kèfèrí Mákà tí oṣù yìí bá ti lé wọ́n máa ń pẹran fún ẹran tí wọ́n kọ́ náà ń pè ní àtírà wọ́n lọ pẹran nígbà anábì ní kò sí ká máa pa ẹran fún oṣù Rájàbù mọ́ ẹni tó bá fẹ́ pẹran jẹ kó pẹran jẹ o wọ́n wá sọ pé oṣù Rájàbù ń gbẹran kì í mú jẹ o alábàá máa sí kánábì tó dé nínú ẹ̀ náà nípa alábàá wọ́n máa wá ń ṣe umura nínú Rajab wọ́n ń pè ní umura tó Rajabiyya umura Rajab wọ́n gbà pé ó ní ọlá kan òsìlọ́lá kan torí díẹ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n ní òsì ọlá kan fún umura Rajab lọ́tọ̀ kò sí àkọọ́lẹ̀ gbẹ́gbẹ́jà bá sí umura Rajab ńláadá ẹ̀rí gbogbo ilé inú àwọn àdádálẹ̀ ni
nígbà Ànábì lọ tán náà dáadáa ilẹ̀ tí wá ń bẹ nínú ẹ̀ ni sọ̀látù rọ̀gáì wọ́n ń pè irun kan ní sọ̀látù rọ̀gáì, irun sójú kòkòrò. àwọn tí wọ́n kí ó ti máa ń dá ń sọ yìí ó ní iye ìdásílẹ̀ jama kéńdà àti kúrò Allah lẹ́yìn Fatiha bá ń bíbi rákàtí méjìlá ní àmì ń bẹ irú ni wọ́n máa ń kí jímà àkọ́kọ́, àmì ń bẹ àlàmísì àkọ́kọ́ ni wọ́n máa ń kí irun yìí ní sáré sáà mùsùlùmí. nígbà ni wọ́n á kí wọn pẹ̀lú ọjọ́ wọn tó rọ̀gá bàbá bọ́lù tẹ́míyà ó ní bíjà ni ó ní ìròyìn àdáadáa lẹ̀ ni ó láti ìtì à ń fi sọ àdísì mòdù. bẹ́ẹ̀ náà nú àdáadáa lẹ̀ tó ń bẹ́ẹ̀ náà ni káàkiri gbogbo ẹgbà àwẹ̀ tí wọ́n pè láàgbà arúgbó. ẹ máa gbọ́ lọ́dọ̀ àgbàlagbà tí àgbà arúgbó ti bẹ̀rẹ̀. arúgbó ọ̀làwẹ̀ ẹ̀nú ẹ̀sìn tánà bí mú wa kódà tí yẹn bá ti dàgbà jù tí ọba lè gba àwọn ẹni kọfà àwọn ẹlẹ́kọ̀ọ́ ọmọ oúnjẹ gbà kó lè dábẹ́ lẹ àwẹ̀ márúgbó ó ti jẹ́ àwẹ̀ arúgbó. gbogbo àwọn àdé ìjẹmú wá ń pa rẹ̀ bàbá Ibn Taymiyyah Ibn Rajab al-Hanbali Ibn Hajari gbọ́n fà láti Imam Nawawi náà sọ pé àdíìsì irọ́ ni. bọ́bá gbọ́jọ́ kan bẹ̀ yìí ládàbà ìlọ́gbà tọ́bá gbọ́jọ́ méjì ń bẹ̀ tọ́bá gbọ́sẹ̀ kan bẹ̀ bọ́bá ti lékún sí ẹ̀odò kan bẹ́ẹ̀ ó funfun ju wàrà lọ ó dùn ju yín lọ. gbogbo ilé ìpádà wọn ní sọkúsọ ní dáńsọ pa ní Muhammad sallallahu alaihi wasallam. kò sí àwẹ̀ kan tó bá Rájàbù wa ìtọ́wà burú járí wọ́n wá gba oṣù ìdílẹ̀ wọ́n á tó gba Ṣàbánù tẹ̀lé délẹ̀ wọ́n gba Ramadan a máa lọ bí 90 something wọ́n gba mẹ́fà tẹ̀lé a máa lọ bí 96. lérí inú ẹ̀sìn wa kéèyàn gba àwọn oṣù méjì lera wọn tẹ́ bá gbọ́ pé àwọn oṣù méjì bọ̀ gbà lera wọn nínú ẹ̀sìn Islam ọ̀daràn ni wọ́n ń gba rẹ̀ kírímínà ọyọ páyìn tàbọ́fẹ́ ìyàwó ẹ̀yọ̀ yẹ lẹ́gbọ́ sàárẹ̀ ìgbẹ̀rẹ̀ yẹ ẹgbà àwọn oṣù méjì lera wọn nínú ẹ̀sìn Islam ọ̀daràn yẹn ni ká tó bẹ̀rẹ̀ oṣù mẹ́ta. ayé sí ìfi dáná bí òfin súnmọ́lọ́n a lè gbẹ́jà náà bí anábì ọ̀gbárú ẹ̀ ọmọlẹ́yìn ọ̀gbárú ẹ̀ torí ẹ máa gbọ́nu rédíò ní tàbí ẹni tó máa nù ibi ń gbá mi lórí mi ń bà rẹ máa gbọ́ lọ́jọ́ Jímọ̀ nísìn náà bò mí ń bẹ jó sí gbàdọ̀ lálàáfíà yẹn wọ́n máa polongo àwọn ẹ̀jà ti dé dá o mi lọ fẹ́ gbà ń bẹ́ o ṣùgbọ́n kì í ṣe ìwọ ni kí yẹn gbá àwẹ̀ ń bẹ̀ o náà wà nú àwọn oṣù tá a lè gbà bá ti máa ń gbá àwẹ̀ ọjọ́ Monday ọjọ́ àwẹ̀ ni ọjọ́ Thursday ọjọ́ àwẹ̀ ni 13, 14, 15 ọjọ́ àwẹ̀ ni. At least mùsùlùmí tó bá fẹ́ gbá àwẹ̀ oṣù ní oṣù yóò gbá àwẹ̀ 11. Monday mẹ́rin, Thursday mẹ́rin, ọjọ́ mélòó? 13, 14, 15 gbogbo ẹjọ́ mélòó? 11. ó wá yọ̀ lẹ́ta yányá ó gbà àwẹ̀ 3 lóṣù. ọ̀lẹ́ mùsùlùmí ló gbà 3 lóṣù. ìyẹn lè gbà àwẹ̀ nígbà wá sọ pé mo ń gbà àwẹ̀ Rajab tàbí wá lọ́la kàńdà lórí díẹ̀ ìyẹn jẹ́ àkíyèsí tí a fẹ́.